lẹ́yìn òjì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísun TV. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wo ìkànnì Orísun TV. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò àti títẹ̀ fún wò kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Orísun TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Orísun TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò tá a lọ fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. Àmọ́ ìta àjòkó fún láàárọ̀ yìí, ìní ọ̀rọ̀ Ànábì Dáúdà tí ó ṣẹlẹ̀ láti inú ọgbà wa lóhùn. Tọ́rọ̀ náà tó jíṣẹ́ àtayẹyà. Ọ̀tá àlùfáà afẹ́ bá a sọ, òun náà lọ̀rọ̀ Ànábì Dáúdà tó ṣẹlẹ̀ láti inú ọgbà wa lọ́hùn. Tọ́rọ̀ náà wá títí wọ́n fẹ́ di sọ àtayẹyà láwùjọ àwọn àfáà. Ọ̀rọ̀ Ànábì Dáúdà yìí kí èmi fẹ́ sọ tẹ́lẹ̀ bí ẹni tó sọ ọ̀rọ̀ Ànábì Dáúdà. Ọ̀rọ̀ mọ̀dírù Markazi ló yẹ kí kọ́kọ́ yẹjú kí tún yẹjú ọ̀rọ̀ Ànábì Dáúdà. Ọ̀rọ̀ Ànábì Dáúdà kò dàrú, àwa là ń dàrú. Bàbá ní káwọn tó sọ̀rọ̀ Ànábì Dáúdà, ọ̀rọ̀ bàbá àgbà ní Markazi lẹ́yìn káwọn kọ́kọ́ sọ, torí gbọ́rọ̀ Ànábì Dáúdà kò dàrú, àwa là ń dàrú. Kí ló dé kí n sọ yìí ni pé bàbá sọ̀rọ̀ kan ní ọ̀rọ̀ Ànábì Dáúdà tí gbogbo ayé tí wọ́n rí pé ọ̀rọ̀ tí bàbá sọ yìí wọ́n sọ pé lọ Israiliyati ló wà. Àwa náà mọ ìdájọ́ Israiliyati nínú tafsir, kò sẹ́ni tí ó mọ̀. Ibo ọ̀rọ̀ Israelite ni a lè gbà mí wọlé nínú àwọn ọ̀rọ̀ tó bá wá látọ̀dọ̀ àwọn sẹ́ẹ̀lì, a sì lè mọ́ gbà mí wọlé, especially ìtọ́ba ti takọ̀rọ̀ lọ. Wọ́n lọ́rọ̀ tí bàbá sọ, àwọn èèyàn sọ pé nínú àwọn ọ̀rọ̀ Israelite ni àmọ́ta sì mọ̀ gẹ́gẹ́ bí ìdájọ́ nínú rẹ̀, ìyẹn lè gbà mí wọlé bẹ́ẹ̀. Ìdájọ́ àwọn àfáà ní ọ̀rọ̀ tó bá jẹ mọ́rọ̀ Israiliyati tó jọrọ Israelite yìí ni pé a lè gbà mí wọlé tó bá bá tírà wa lọ, èyí tí ó bá bá tírà wa lọ àdànù. Ìdájọ́ àwọn àlùfẹ́ẹ̀sì náà ni pé a lè gbà mí ìwọlé lọ́rọ̀ Israelite yìí, a sì lè má gbà mí ìwọlé tí ọba ti jọmọ ti wà á dànù. Ìdájọ́ eléyìí kò sẹ́ni tó pamọ́ sí. Wọ́n lélẹ́yìn ni kò sẹ́ni tó pamọ́ sí nínú wa. Nígbà tọ́rọ̀ náà wá jẹ jáde, àwọn kan wá dìde lérí ẹ̀, wọ́n mẹ́sì wá lérí ẹ̀ láti fìdí ìmọ̀ múlẹ̀ ní ibẹ̀, láti lè fi kọ̀rẹ́kì tó jáde láti lọ gbà wá náà. Nígbà tọ́rọ̀ náà wá jáde láti inú ọgbà wa, àwọn kan wá dìde láti sọ̀rọ̀ lérí ẹ̀ láti lè kọ̀rẹ́kì tó jáde láti inú ọgbà wa náà. Èmi ọ̀rá lè mú àwọn eléyìí náà. Torí bàbá, ìdí wọn fẹ́ ká mọ̀ ní pé Allahu Akbar, Allahu Akbar. Wọ́n yẹ fìgbà kan sọ pé báwọn bá sọ nǹkan tí ọba kọ̀rẹ́kì káwọn èèyàn mọ́ táwọn sí. Wa shahidallah. Bàbá mọ̀dúrú Markazi sọ pé nínú bá sọ̀rọ̀ kan tẹ́ bá rí mistake ń bẹ kẹ́ má dìde láti ṣàkóso kẹ́yìn náà sọ tí èmi ò sì fi gbà kan mọ̀ wọ́n pẹ̀lú ènìyàn kékeré bàbá mọ̀dúrú ní bàbá mọ̀dúrú Markazi kékeré wọ́n kọ àtúnṣe nínú ọ̀rọ̀ ọmọ kọ́dà níbi ọ̀rọ̀ ṣáwárà ọ wà lọ́wọ́ ọ̀wọ́ tó bá fẹ́ tún wọn ṣe àtọ̀nà bí tó bá fẹ́ gbà tún wọn ṣe. Àbá ní táwọn máa bàbá Mọ̀dúrù Markazi gbé wọn kọ̀ láti gba àtúnṣe, wọn ò sì kọ̀ láti gba ṣáwárà. Ó wá wà lọ́wọ́ ẹni tó fẹ́ tún wọn ṣe àfẹ́ tó fẹ́ fún wọn nímọ̀ràn. Òun náà nípa ọ̀nà wo lọ ń gbà tó fi ń gbé kalẹ̀. Torí kẹ́mi ó dìde láàárọ̀ yìí ni pé àwọn nǹkan kan ọ̀hàn sí èèyàn tí mo sì fẹ́ kọ́ hàn sí iṣẹ́ rí kọ́ hàn sí wọn láàfin ní bàálù yìí jẹ. Àwọn àfáà lẹ́sìn àti fẹ́ bàálù yìí jẹ tó sì yẹ ká ṣọ́ra wa. Gbogbo ọ̀nà ni ká wà ó dáadáa báyìí pé torí pé kẹ́sìn ọmọ bàjẹ́ ká bá bàálù jẹ ibo láti wá fẹ́ sẹ̀sìn náà. A tó padà
àádú ọ̀rọ̀ ẹ̀sìn àádú ọ̀rọ̀ ìlú yìí wà láì nínú ibá sì fọ́ ẹ̀sìn ó tún máa bẹ́ o àwọn alábàágbà lọ́bẹ̀. àwọn àlùfáà àádú ọ̀rọ̀ ẹ̀sìn àádú ọ̀rọ̀ ìlú bílù bá sì fọ́ àwọn alábàágbà lọ́bẹ̀ ẹ̀sìn náà ò ní farabalẹ̀. èmi yìí kọ́nà kí n tó jẹ́rìí àga yìí láti fa ọ̀rọ̀ pẹ̀lú bàbá Mudiru Markaz bí ọ̀rọ̀ wọn lójú gbogbo ayé báyìí bàbá ọ̀sìn ní bínú èmi yìí kan náà nínú ọ̀rọ̀ wọn yìí kọ́ mí ilẹ̀ báyìí ipé àwọn tí wọ́n ṣe ní tí ò dá mẹ́ ó sì káwọn ní tó sí ọwọ́ àwọn tí ẹ̀ máa ní kí n gbé jáde sí ìgbìyànjú. àbá Mudiru Markaz wọn a máa sọ àwọn ọ̀rọ̀ míì tí ò ní ṣe déédéé. táà ní lọ́pọ̀ lérí ẹ̀. tí ò ní lọ́pọ̀ pẹ̀lú bàbá wa Mudiru Markaz ń gbà mí. èyí ò sọ pé wọn ò sàfà mi má èyí ò sọ pé mi ní èsọmọ kí wọn. wọ́n sọ lọ́wọ́ wọ́n sì kọ́ kíkọ́ bẹ́ẹ̀ èyí wò ní wèé sàfà wa mọ́ bẹ́ẹ̀ ni wèé ṣe pé àwọn lè sọ ọmọ kéwu wọn. lójú gbogbo ayé Markaz báyìí bá ti máa fà á nì tí gbogbo rẹ̀ ó ti lọ àfàmì ìdíjọ́ mi tí bàbá náà dìde pé ìtí tó ń wí náà ìtóyèwì ló ń wí ìtóyèwì náà lè ní kò sí jà lójú gbogbo ayé lójú tẹ́lì báyìí tẹ́wà kí bàbá òfìgbà kan sọ fẹ́nì kẹ́kẹ́ pé tí mo bá wí kò sáàsìsẹ́ mẹ́ ẹnìkan tó wà wá sí òsọ́dìrì ni àwọn kátúnyàn sí nínú mọ̀ ọ̀tọ̀ káfẹ́ mọ́ fún tọ̀hún sí ẹlẹ́yà ọ̀tọ̀ ọ̀tọ̀ ní ká tún yàn ṣe nínú mọ̀ ọ̀rọ̀ ní ká máa fẹ́ máa fọ́tọ̀ ń ṣe lẹ́yà ká fẹ́ máa tàbùkù rẹ̀. ẹlẹ́ẹ̀kejì yìí kò sẹ́yìn tó lè gbá o kọ́nà mi ẹ̀ máa jáde bí ọlọ́ wọ́n bá ní kọ́ ká máa tàbùkù ara ẹni. kí èmi náà ṣe mistake èyí tẹ́mi náà fẹ́ sọ láàárọ̀ yìí sí bí ẹ̀ bá ní mistake bẹ́ẹ̀ kò sí tó burú. bó jẹ́ ìjẹ́ kébì òní sọ tọ́lọ́wọ̀ sọ tọ́rọ̀ bá ti rí báyìí Ọlọ́run ní kẹ́ ẹ dá padà sọ́dọ̀ bí ẹ bá fẹ́ tún mi ṣe kò ní ìdíkẹ́ mi ọta kù àtúnṣe rẹ̀ kí n rẹ́ ní kẹ́mì mi ọgbà tó wù ní òní mímọ́ ọgbọ̀ rẹ̀ ní láti gba àtúnṣe lọ́dọ̀ àwọn èèyàn àmọ́ kèrè pàtúnṣe tó bá ṣe ní tó tó aṣọ mi délẹ́yà òní máa lẹ́dì láti gba àtúnṣe lọ́dọ̀ àwọn èèyàn àmọ́ kẹ́ ṣe pé tó bá wá ṣàtúnṣe ọwọ́ adẹni tó fẹ́ máa fún tọ̀hún ṣẹ̀ṣẹ̀ àbọ̀ fẹ́ máa bí ìṣẹ̀lẹ̀ yà. bàbá ìtẹ̀rí báyìí kò rí bẹ́ẹ̀ nínú ọ̀tọ̀ àmọ́ ẹgbọ́n tí principal wí ẹgbọ́n tí principal lè kéwù kan tó wí eléyìí tó ń ṣe yìí Allahu Akbar Allahu Akbar Allahu Akbar ẹni tó jòkó bẹ̀ wọ́n pé principal lẹ́nu rẹ̀ èmi ìdísọ̀ kankan ní ọ̀rọ̀ yìí o èyí kan sàkíyèsí ni torí kò ní dákọ́ lọ́tọ́rọ̀ sí kò tí wọ́n bá jẹ́ ta bá bẹ lọ́n fún lè jẹ́ náà tó bá débẹ̀ bọ́lọ́wọ́ ti mọ̀ sọ kalẹ̀ rẹ̀ ẹni tó bá gbèrò àti sọ àyè náà kalẹ̀ bí wọn náà bá débi tí wọn náà dé tán bọ́tọ̀ ń lọ ṣe sọ kalẹ̀ nú ni. ìtò ṣe wọ́n padà gbá kò sí téèyàn ṣe tí ò ní gbà. gbéyàn bá ga iṣẹ́ gígé ṣiṣẹ́ kékeré àmì tọ́lọ̀ bá gbéyàn sáyè tó ga bọ́ bá ti wù kó rí ó dì fún a little respect especially táyé bá fi lè tó bá gbogbo bẹ́ẹ̀ tí wí náà ní sí ẹ̀dí láyé tó jù bá lọ nílẹ̀ Yorùbá igbá ayé lékè ó kàn bẹ tó jó mọ́ríkàṣì lọ́lẹ̀ Yorùbá ìrọ̀lọ́ pa sí máa ń bẹ yàmà ẹ̀mí ẹ̀ bá ti dáyè tí wọ́n dẹ̀ ní ó ní di rẹ̀spẹ́tì. gbogbo ẹni tó náà bá ṣe tó bá gbé síbẹ̀ síbẹ̀ náà ti sọ rọmọ òfin tó náà gbé kalẹ̀ fáwọn tí kégbá ká ti máa tẹ̀lé àwọn tó bá jẹ́ àwọn aṣáájú wa bàbá mọ́tàwá kí lẹ́ ń jà sí lórí àwọn ọ̀rọ̀ àṣàbẹ̀ yìí náà ẹ dákun èmi ń bẹ̀ yín ni ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká sọ ní ọjọ́ tó lọ àbá Waziri Markaz wọ́n bẹ̀ ẹ̀yìn yìí ni gbẹ́gẹ́ ẹ̀dàkùn ẹjẹ́ sọnú ẹjẹ́ kọjọ́ tó lọ bàbá ṣàtúnṣe ká má máa fi àṣẹ lẹ́yà. bàbá tó wà ń bẹ̀ wọn èyí sọ fún yẹ ẹjá ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ àyè tí wọ́n ń wà yẹn kọjá ká ní àní láṣìṣe wọn àyè tó lágbára ní
èèyàn ni wọ́n wọ́n ṣe màláíkà ààrí ní káwọ́lá ààrí ní àmàdà gbogbo ìtọ́bá wọ́n jẹ́ bẹ́ àwọn ni ká ràn wọ́n lọ́wọ́ bí wọ́n ṣe sọ̀ka ìláyé torí ìjọ tí ìrìn náà bá kalẹ̀ tiwa náà láyé tí wọ́n wà ń tóbi kọjá kí ẹ mọ́ lásìsẹ́ ń dákọ̀ kẹ torí pé èèyàn ni wọ́n bọ́bá wá rí bẹ́ẹ̀ àwọn náà ní ká wá ràn wọ́n lábáyé náà ṣe tóbi tó torí pé ìjọ tí ó bá kalẹ̀ tiwa náà. wọ́n náà tọ́ ẹkẹ́ yìí ò bá yọ ọ̀rán ti ni pé ṣé èyí gbà pé wọn ọmọ sàṣímọ̀ nínú mọ́kàsí níbẹ̀ o ta ló lè sọ wípé wọn ọmọ sàṣí wọn ní ààyè tí wọ́n wà wọn bẹ́ẹ̀ ni wọ́n bá sàṣíyàn títí tásàṣí wọn bá jẹ́ wọ́n bá ní kókú tí ọba kú yọmọ sí wí náà yóò sì wí yóò sì sọ yóò ṣe nǹkan mí ìtọ́ ẹgbẹ́ kọ́sàbí lè pàràwọ̀ rẹ̀ ààrẹ sọ pé kò sí o ààrẹ sọ pé kò sí torí tó bá ṣẹlẹ̀ sáà nẹ́bì náà ààrẹ pé kò lè sọlẹ̀ sẹ́lòmí ànẹ́bì gan sí wọn ọ̀sá sí ni ṣé wọn ọ̀sá sáà nẹ́bì náà táàdì yóò sásà sí tí ń bẹ dárùkù láì náà fi múlẹ̀ tó fi di pé ọ̀tọ̀ ní tọ́lọ̀ wí ọ̀tọ̀ ní táwọn ẹ̀fẹ́ mọ́ wí lọ ọlọ́run ló protect ó sí ọlọ́run tí ó jẹ́ kí wíkú wíkọ́ wà ní kíni lẹ́nu rẹ̀ bí èèyàn bá wá jẹ́ èèyàn kò sí tí ó lè ṣẹlẹ̀ ẹ bá jẹ́ èèyàn kò sẹ́ni tí ò lè ṣẹlẹ̀ síbẹ̀ wọ́n á máa sáré gbogbo èyí náà ní ká máa rò pọ̀ tá a bá fẹ́ máa tako àyè yẹn ká máa rò pé gbogbo ń táwọn ayé bẹ́ẹ̀ ní jojoojúmọ́ déédé náà yìí tọ́rọ́lọ́ nìkan lọ́ba tó déédé o tí ò lásìsì tí ó sì níbi kan tí ó kù sí láti jọ tó ti bẹ̀rẹ̀. Mọ̀ní ká máa rẹ̀ kẹ́gbẹ́ gbogbo tí ó máa jáde ń bẹ̀rẹ̀ náà ni ó máa ṣe dédé torí pé Ọlọ́run ọba nìkan ọba tí ò lásìsẹ́ ní gbogbo tí máa ń ṣe. Èyí ò ń gbà ọ́. Àwọn àkáyì tó kù táwọn ọmọ afẹ́sùn káwà tá bẹ̀rẹ̀ ẹ̀ bá wà bá sọ̀rọ̀ ni ṣé bí bàbá bá wà sọ̀rọ̀ lérí káńtà yìí tí mo bá wọn sọ. Kí mínísọ̀ fẹ́ bá pẹ́sidẹ́ntì rẹ̀ sọ̀rọ̀. Pẹ̀lẹ́ spíkà ló á kù tí ó wà gbé tí yóò mọ̀ wá sọ àṣìṣe rẹ̀. Ìtẹ́lẹ̀bí rẹ̀ tí lò ìwékẹ́ mi ó jòkó yìí kí mọ̀ kàṣìṣe mú tí wọ́n kàṣì ẹ̀yẹkẹ́ jáde ní kẹ́ wá fi hàn pé tí wíwò rí bẹ́ẹ̀ sẹ́rì rẹ pé ṣéwọ́ ẹ̀kọ́ nù kọ́dà mọ́ àti ti ìdáyè yìí gbọ́dọ̀ sí yìí abẹ́rẹ̀ ń tà sí báwọn bá pè wọn àní sọ fún ọ bàbá ti ṣàkíyèsí wọn ẹ̀ ní síbẹ̀ ìtàbẹ̀ náà ni pé ta bá wí ọlọ́jọ́ ṣe dédé pẹ̀lú wọn àwọn ògbòdé bẹ́ẹ̀ ìmí bí ẹnìkan tó ṣe ké pé bàbá fà mi sọ̀rọ̀ gbangba ló ti wá kù tí ṣe kí ni o ti máa kó gbogbo tì èyí tẹ̀mí fẹ́ wí tí mo fẹ́ fi kó gbogbo tì ta ló ní ìmọ̀ tí mo fẹ́ máa fi kó gbogbo tà fà mi ò ta lọ́kọ́ mi kẹ́ ẹni bá ní tọ́yàtọ̀ sí tàfà mi ìwà ní kẹfì kún tàfà mi tẹ bá ló sàṣìṣe ẹgbẹ́ iná yẹ̀wò ẹfi kúnra wọn ọlọ́nìkan ló pé tán nítorí kí gbọdọ̀ sí fáfà rẹ̀ èdè kan wá dáyẹ̀ yá àfà rẹ̀ lẹ̀ ní in public bèrè tà sí àyè tẹ́mi wà yìí èyí tẹ́ẹ̀rẹ́ tí wọn ẹ̀ lè rí láíláí èyí tẹ́ẹ̀rẹ́ tí wọn ẹ̀ lè rí láíláí káà bàbá Wàsíù Mákà ló jòkó wọn máa sọ tí ò ṣe nípa àfà wọn ẹni tó bá ṣe bẹ́ẹ̀ òun náà bèèrè ẹ̀yìn lọ́dọ̀ Ọlọ́run tí wọ́n bá ṣe tí ọ̀dá amọ̀nà bá sí pè wọ́n bèèrè tàṣí èmi ò tí ní tí wọ́n ṣe tí ọ̀dá ètò jókòjòrò àwọn gbìyànjú èlò kí wọ́n kú sẹ́ni èmi èyí ti sí bàbá Mùdírù Mákà ló ṣe tí ọ̀dá àwọn náà ń gbìyànjú ní gẹ́gẹ́ bí àwọn ará wájú ọlọ́lọ́ ìbẹ́ yẹn bá sọ̀rọ̀ ọmọ tó bá ṣe mistake bẹ́ owó fún ládá kan ládá méjì ni ò ní ní ẹni tá lè ṣàkíyèsí bàbá ń bẹ́ Ọlọ́run òsì fún wọ́n sínú ẹ̀ iná nìkan mọ́ sí pálapàlá gbòrò ya ẹ̀rẹ́ irú àwọn olẹ́wà ń wù yí bí ká ẹgbẹ́ wọn àròjọ wọn gbà wọn lójú ni wọ́n látàmà wọn àbí pé ẹnìkan wọ́n lè gbẹ̀rẹ̀ ẹlẹ́rù àbí wọ́n lè jalè àbí wọ́n lè lu jìbìtì akúkúráwà nípa mi tí wọ́n ṣe yìí náà síbẹ̀síbẹ̀ wọn ò kó láti bá ní bàbá wọn